ẹ̀kọ́júmọ́ mà ní gbogbo tọ́jà ìkànnì àwọn DIGINAIJA TV ṣe bẹ́ẹ̀ tó dé níbi gbogbo tẹ́tí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wò wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé láǹfààní àti mọ̀ lọ káàkiri ká lọ mọ̀ mú wa fún yín àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yálà lábala òṣèlú ìròyìn amúlùdùn tàbí lábala eré ìdárayá. Wáyé ọwọ́ ti tẹ apànìyàn kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ Union ní ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ tẹ ọ̀daràn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún látàrí bó ṣe ṣe ikú pa ọmọdékùnrin kan ẹni ọdún 21 ní agbègbè Gíwá Òkè Àró ní ìpínlẹ̀ Ògùn. Ó ṣe àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ nínú fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ kan tó gba ojú òpó ayélujára Facebook kan. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ níbi ayẹyẹ ọdún Carnival ní agbègbè Gíwá Òkè Àró ní ìpínlẹ̀ Ògùn. Ó ní ọ̀kan lára àwọn ọmọ tó ṣe agbátẹrù ayẹyẹ Carnival ọ̀hún náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n dápara pẹ̀lú báńgà tí èrò rẹ̀ sì gbalẹ̀ kan bíi ti ìbọn. Ó ní èyí náà ló ṣokùnfà bí òun sì ṣe gbéra òun lọ bá òun wípé kẹ̀lẹ́kẹ̀lẹ́ ṣe bẹ́ẹ̀ ó tó wọn lọ́wọ́ lẹ́yìn tí ọ̀kan nínú wọn sì tún ṣe bẹ́ẹ̀ tó tún ju òmíràn sílẹ̀ nínú báńgà ọ̀hún lẹ́yìn tó ṣokùnfà bí òun ti ṣe fi ìbínú gba ìbọn lọ́wọ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan bákan náà tí ìbọn náà sì ṣèṣì jáde tó fi ṣe bẹ́ẹ̀ tó fi di pé ó ṣe ikú pa ọmọdékùnrin ọ̀hún. Ṣé bí kọ́lọ́wọ́n ọba ọmọ fi iṣọ́ rẹ̀ ṣọ́ wa ni ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹjẹ kájọ fọ́nrán ọ̀hún ká gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Mutiu lórúkọ mi. Sọ̀rọ̀ sókè. Mutiu ni orúkọ mi. Mutiu kíni? Asis. Mutiu Asis. Bẹ́ẹ̀. Ó tó bá ọtún ti wà nínú ẹgbẹ́ òkùnkùn. 8 years ọdún mẹ́jọ sẹ́yìn. Ọdún mẹ́jọ ládùúgbò wo? Ní Gíwó Òkè Àró. Gíwó Òkè Àró. Gíwá lókè Àró. Bẹ́ẹ̀. Báwo ló ṣe wọnú ẹgbẹ́ òkùnkùn àti pé ẹgbẹ́ wo gan-an ṣé àdúrà ní ẹyẹ àbí èwo ló wà náà? Ẹyẹ confraternity. Ẹyẹ confraternity. Báwo ló ṣe débẹ̀? Báwo ló ṣe ní ṣètẹ̀? Nígbà tí mo wà nínú àdúgbò yẹn mo jẹ́ ọmọ kan tó yẹ pé ó máa ń wa ọ̀kadà ó máa ń gun mọ́tò tó yẹ pé ọmọ líle ni máa ń ṣe tẹ́lẹ̀ láti lẹ̀. Ìgbà tí mo wà nínú àdúgbò yẹn làwọn guys bá wá ipá pé kí n wà pẹ̀lú àwọn ọmọ ní kí n wà pẹ̀lú azar ọba ọ̀ wọ́n sáà ní pé wọ́n ṣàmà máa gbé mi lọ sí pàtí àwọn máa jayé ṣe ògbò pé ìdí lọ́jọ́ kan ní ẹgbẹ́ sọ pé àwọn ṣàfẹ́ rí mi ní pé kájọ ṣeré jáde ìgbà tí máa bá wọn ṣeré jáde pé ìdí lóru mi láti nínú kíló klọ́ọ̀bù bí táwà wọ́n ṣáà ní kájọ jáde sí ibi kọ́mpánì ìgbà tá máa jáde sí kan ọmọ mi jáde síta mo jáde síta mo ṣáà rí pé wọ́n ṣáà sọ̀rọ̀ àǹdí mọ́ ní ṣé mo wà pẹ̀lú ọmọ mi wà pẹ̀lú pé mo ò ṣègùn kankan pẹ̀lú wa látẹ̀yìn ọ̀bùn mi sọ látẹ̀yìn ẹnìkan fún mi ní ìfàsẹ̀ canva la máa ń pè tàbí máa fún mi ní ìfàsẹ̀ ti máa ṣe gbogbo akéde pé ṣé ẹ bá pa mí sínú bí nìkan kankan wọ́n ṣáà sọ pé kí n close eyes nínú àwọn kọ́sáyé ọ́díṣì mi dùn mí so wọ́n fàṣẹ sọ mí lójú wọn ni wọ́n kàn fọ etí mi látẹ̀yìn pé kí n máa ní rugged àmì bẹ̀rẹ̀ sí sọ pé rugged bí ẹni tó jẹ́ number 1 ẹ̀yẹn máa wá láti inú school kò ń ṣe RCC àdúgbò ẹ̀ ló máa ń wá tó máa fẹ́ initiate ìrìn bá máa pè wá láti fa pé tán lè pè wá láti jẹ àdúgbò Abẹ́òkúta wá tó máa jẹ́ number 1 bẹ́ẹ̀ ní pé kí yẹn ṣáà fídì mi ẹ̀yẹn ṣáà àwọn nǹkan tí àwọn ènìyàn máa ń fún àwọn èèyàn sẹ́yìn wọ́n ṣáà swallow level yẹn wọ́n ní pé mo ti belong mi náà mo ní belong gaza pé ilé tí ẹ ti sọ fún mi pé ẹ fẹ́ wá ṣe irú nǹkan báyìí fún mi tẹ̀sí máa sáré jí mi gbé pé ṣe pé ẹ kí ẹ̀jẹ̀ ìkọ̀kọ́ gé ní àti mi gbọ́dọ̀ ní àìrọ́ pé ọlá pé àwọn rí mi pé mo wà á já ìdánwò ṣe gbé súnmọ́ mi pé táwọn bá jẹ́ sọ fún mi ò ní fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ pé àwọn lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ ó dùn mí gan lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ mo kà sára àwọn tó jẹ́ big boy ni wọ́n mú fún mi mú sára wọ́n ṣáà ọ̀rọ̀ ẹ lọ bẹ́ẹ̀ wọ́n sọ pé mo ti di ẹ̀yẹ confraternity látijọ́ ẹ̀ wọ́n ṣàkọ́ mi nígbà yìí máa sọ orúkọ náà sọ̀rọ̀ orúkọ ló ń jẹ́ ẹgbẹ́ yín. K-Fisher yẹn kí ni ìtumọ̀ ẹ̀? bí ẹyẹ tó wà lórí ojú omi. Ok ipò olódìmú are you the number 1 now? nígbà tí à ń bá ètò wa lọ wọn sáyé fihàn ṣe number 1 bẹ́ẹ̀ ó ṣe máa tó bí ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ìgbà tí wọ́n á ti ń wọnú ọdún 5 lọ lọ́sẹ̀ṣẹ̀ wá sọ pé wọ́n fẹ́ fún mi ní oyè ìgbà tó máa fún mi lóyè yẹn fún mi lóyè number 3 nínú àdúgbò wa gẹ̀rẹ̀ kò sí pé bóyá pé ayé àti ẹyẹ máa ń bára wọn jà nínú àdúgbò wa ẹ̀ ṣe lọ bèrè up to now ní báyìí sọ̀rọ̀ yìí báyìí lọ́wọ́ ayé àtẹ̀yẹ wọn kí n bára wọn jà anybody máa ń wo àwọn báyìí anybody máa ń jó ẹ̀ǹgbà tó di bí ọdún méjì sísìn wọ́n fi mi jẹ number 2. ok bẹ́ẹ̀ ni sọ. ṣé number 2 ní ẹ báyìí. bẹ́ẹ̀ ni o ti di number 1. bẹ́ẹ̀ ni. ok
pẹ̀lú àyè tó wà pé o ti rí pò mú gẹ́gẹ́ bí nọ́mbà 2 ó tó àwọn èèyàn mélòó tí ìwọ náà ti bá wọn lọ tó ti pa àbí ó téèyàn mélòó. òun náà ni mo sọ pé kẹ́ ṣe investigate nínú àdúgbò yẹn tó bá ipa tí a máa ń jọ ń kú ìtì a máa ń para wa kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú àdúgbò yẹn. lọ́dọ̀ tí wá ń bẹ̀. tó bóyá àwọn wò ó gbòkè ẹ jẹ́ ká lọ gbá àwẹ̀ mélòó lẹ ti lọ gbá yàtọ̀ sádùúgbò lẹ ti lọ pa àwọn èèyàn. èmi ò kì í tọ̀ wọ́n lẹ́yìn ṣùgbọ́n àwọn èèyàn tó kú máa ń. ọmọ tó bá fẹ́ lọ ọ máa ń dìde ìgbè àwọn nítorí mi family man ni. family man yẹn wò ń bá wọn lọ ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ drop tó kì í mọ̀ ń pa ẹ̀ gẹ́gẹ́ bí nọ́mbà 2. irọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nínú houses àdúgbò yẹn èmi máa ń di pé tọ́ba ní pé àwọn rep governor anybody wọn fẹ́ jáde union ni máa ń ṣe máa ń tẹ̀lé àwọn ọ̀gá wa jáde kò ń ṣe pé bóyá. èèyàn mélòó náà ti pa tó mọ̀ ń pa ẹ̀ ní ó ní jẹ́wọ́. first time àbí tó máa kọ́ ṣẹlẹ̀ ní eléyìí tó ṣẹlẹ̀ yìí báwo ló ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ wo ló ṣẹlẹ̀. ẹ̀dẹ́rẹ̀ ní ìjẹ́ monday ní sunday tó lọ ní sunday 9 days báyìí sójà èní ó jẹ́ 9 days lọ́jọ́ tèmi. ní saturday mọ́júmọ́ sunday a wà ní carnival nínú ìlú òkè àrò àwọn ọmọ tó host carnival yẹn mọ̀mísí mi nílé sí òkè àrò yẹn pọ̀písí mi nílé sí gíwá mọ̀mísí mi nílé sí òkè àrò yẹn lọ́wọ́ ti host carnival yẹn àwọn ọmọ tó host carnival yẹn bí àwọn ọmọ wa tó yẹ pé àyìn ṣètì náà àwọn lọ dá carnival yẹn lẹ̀ káwọn náà belong sí ẹ̀yẹ confraternity. àjọ wà ní gambu night yẹn ó pọ̀ lánàá àjọ wà ní gambu night tàjọ ṣàìsùn náà ni lẹ́yìn ìgbà tó wá jíjọ carnival yẹn gbogbo wa jókòó síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ yẹn nínú àwọn ọmọ tí àjọ tó jẹ́ bí àwọn ọmọ wa nínú àdúgbò yẹn àwọn ni wọ́n bára àwọn ìjà lórí báńgà ó ní báńgà kan tó máa ń dún bí ìbọn báyìí gbáò náà yín sí àwọn lára jẹ́jẹ́ ni àjókòó pẹ̀lú àwọn nọ́mbà 3 mi tí ọmọ yẹn fi wá pè mí ìgbà tí ọmọ yẹn máa pè mí lórí ìjókòó ìgbà tí màá dé àárín ọmọ ẹgbẹ́ àṣórí yóò pè é nìkan kan tí máa gbá yẹn láyà ní the same spot yẹn náà nìyẹn ti mú another báńgà tó fi náà kẹ́ bẹ́ẹ̀ kọ́ tó ṣẹlẹ̀ gangan níjọ́ yẹn nìyẹn nọ́mbà tí mi wá rí bí mo yẹ kí fún ọmọ wá ń bí ìgbà tí yẹn máa dé ọ̀dọ̀ mi lórí àtọ̀ ọlọ́run ọba nìkan ló lè kò yan yọnu ilé mo gba ìbọn yẹn lọ́wọ́ nọ́mbà tí nítorí mi kọ́ ni máa ń gbé àwọn ìbọn dání mo gbà by mistake kò ń ṣe ọmọ tó wà níwájú mi ní ìbọn lọ́ba bí èèyàn bí ìkẹjọ ìkẹrin. ṣùgbọ́n ọ̀rọ̀ release ẹ̀ àbí ta ló yìnbọn. mo release ẹ̀ sà. ẹ tó o bá mọ bí wọ́n ṣe ń olóò pààyàn rí o ṣe bá kan rí o bá wọn lọ báwo ló ṣe mọ tó fi ẹ kó fà nínú kan tí wọ́n fi dùn. ó ní local made pistol tó máa ń lo red knot báyìí tí o bá ti dùn àti pé o jẹ́ bí tó bá ti fún ẹ lóye. tó bá ti wà ní esco. tó bá ti wà ní esco lóye yẹn wọ́n máa kọ́ ẹ náà bó ṣe máa. máa yẹ wọ́n náà dẹ̀ tún ní access sí. èmi kọ́ ni máa ń tọ́jú ẹ̀ o. ta ló máa ń tọ́jú ẹ̀. ó ní wọ́n máa ń pè àwọn tó máa ń tọ́jú ìbọn fún wa ní stock keeper. bẹ́ẹ̀. so báwo ni bọ́n yẹn ṣe dún lọ́jọ́ yẹn báwo ló ṣe. ìgbà tí ọmọ yẹn máa yin báńgà sí ibi tí mo wà tí ọmọ nọ́mbà 3 wa yẹn máa gbé lẹ́wọ́ ẹ̀ tó gbé ìbọn yẹn wá sí ibi tí mo wà mo gba nìkanra mo gba ọ̀tà àbọ̀n náà lọ́wọ́ ẹ̀ tí máa fi sọ ọ̀tà àbọ̀n yẹn sí báyìí mo ní kí n close ẹ̀ báyìí ó dùn mọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ ni. wọ́n tó ti gbọ́ tà bọ́n ẹ̀mí kan ti wà lọ́kàn ẹ̀ pé o fẹ́ ṣiṣẹ́ ibi ni tó bá dé o fẹ́ ṣiṣẹ́ ibi ò ní gbá ọ̀tà àbọ̀n kò tì bọ́nú ẹ̀. mo fẹ́ fi dẹ́rù bà wọn. inú bá ọ̀tà àbọ̀n tó tì bọ́nú ẹ̀ yẹn ti kó ní dẹ́rù bá táwa lẹni tí bọ́n yẹn lọ pa. ọmọ ékeré kan ni. bí o tọ́ ọmọ ọdún mélòó. atọmọ bóyá bíi 21 or 20 years. 21 ọkùnrin àbóbìnrin. ọkùnrin. òun ni bọ́n yẹn lọ pa. ló bá lọ. ayé ó lérò pé àwọn òbí ọmọ yẹn máa wà báyìí. inú ìbànújẹ́ ló máa wà o. inú ìbànújẹ́. tó bá jẹ́ bí ẹbí tiẹ̀ kan nìbọn bá bàbá yẹn. báwo ló ṣe máa rí àbí kójú ọmọ ẹ. inú mi ò ní dùn. mi ò ní dùn. ṣùgbọ́n ní ìsìn ìwọ ló fi bọ́ pa ẹ́ nìyẹn àbí ta ló fi bọ́ pa. èmi mo fi bọ́ pa. èmi mo fi bọ́ pa. ìyá àti bàbá yẹn kọ́. níjọ́ yẹn tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn sẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn lọ sílé bàbá mi ní mọ́ṣáláṣí ọ̀nílé ọ̀lọ́ dáná sun ilé àwọn òbí. wọ́n ti dáná sun lé àwọn òbí mi. àwọn òbí ẹ mọ́ṣáláṣí kọ́. wọ́n ba owó lọ kún mọ́ ṣùgbọ́n dáná sun mọ́ṣáláṣí ṣùgbọ́n wọ́n ti dáná sun lé àwọn òbí ẹ. kí lorúkọ àyẹ̀wò bàbá ẹ wà. àfáàní ṣífù máa mi ní bàbá mi. ìwọ ọmọ ṣífù máa tó bá ń ṣe àbí bàbá mọ̀ pé òun ṣe ẹgbẹ́ yẹn.
wọn ò mọ̀ pé mò ń ṣẹgbẹ́ yẹn. nígbà wo náà tó mọ̀. bọ́ ṣe nítorí ìgbà bọ́n ọmọ pípín yẹn ṣe dé ilé tó ti balẹ̀ jẹ́ yẹn ọ pé bóyá àwọn ará àdúgbò bóyá àwọn ènìyàn lọ pé ọlọ́pàá rcc ọ̀rọ̀ ọlọ́pàá tó wà ní area ọ̀dọ̀ wa àwọn ló lọ bẹ rescue bàbá yẹn gbàtọ́ máa rescue bàbá yẹn tọ́jú pé mọ́dúrà kèsì ni wọ́n tó mú èmi dé láti ibi tó ti lọ tó ti ṣáàkì nọ́mbà inú sẹ́ẹ̀lì mi dáadé mi wá ẹ̀rọ mú èmi dé bẹ́ẹ̀ ọ̀n ṣì wọ́n jáde láti inú sẹ́ẹ̀lì. láti inú sẹ́ẹ̀lì. ẹ wá ṣì wọ́n jáde bàbá yẹn mi rí báyìí bọ́yẹ mi rí báyìí ó dàbí pé omi jábọ́ lójú omi jábọ́ lójú ọ̀nà ní ìwọ ọmọ yìí sójà ẹ̀ kò ṣe orúkọ báyìí fún ọbẹ̀ sì ní kí èpè mọ́lẹ̀. ṣé wọ́n ní bàbá ń ṣépè fún. èmi lọ ṣépè fún èmi náà wà ń sunkún kí á oṣù lélẹ̀ ìdílé pé mo ṣe orúkọ báyìí láyé bẹ́ẹ̀ ìjọba ẹ̀yìn ìwọ tó ti dáràn náà ni kò ìgbà tó jẹ́ ti rí mi bẹ́ẹ̀ wọ́n á ní kókó fi bàbá mi sílẹ̀. bẹ́ẹ̀ tí wọ́n màmá mi ti kú. bẹ́ẹ̀ ni. iṣẹ́ wo ni wọ́n fúnra yín ṣe. iṣẹ́ tí mo kọ́ láàárọ̀ ayé àjẹun iṣẹ́ tí mo kọ́ ní pé wọ́n kọ́ṣẹ́ láàárọ̀ àjẹun bricklayer ni. ǹjẹ́ o sì ń ṣe má parọ́ wa. mo gbàyè nínú bricklayer ẹ̀. ṣé o sì ń ṣiṣẹ́ so iṣẹ́ rọ́gẹ̀dì ọmọ gbòòrò ló ń bá káàkiri báyìí ẹ kí ló ń ṣe báyìí. iṣẹ́ tí mò ń ṣe báyìí tí mo fi ń jẹun báyìí union ẹgbẹ́ wo ń bẹ̀. roto maruwa. àwọn maruwa ṣé o wà náà àwọn school bẹ̀. mo wà náà chairman. o wà náà àwọn chairman ní ojú ìsanwó ló ti jẹ chairman. nínú giwa bus stop. ní giwa bus stop wọ́n ní chairman roto níbẹ̀. nígbà táwọn àwọn members ẹ tó wà nínú esco àtàwọn members roto tí wọ́n gbọ́rọ̀ yìí báwo ló ṣe rò kó máa rí lára wọn. inú wọn lè dùn. inú wọn lè dùn. bẹ́ẹ̀ni. ìjọ onígbàgbọ́ kò ṣe lè padà sí àyè yẹn gẹ́gẹ́ bí chairman. ẹsẹ̀ àrùn ńlá lè béèrè lọ́wọ́ mi ni. nítorí pé àwọn tí wọ́n fẹ́ lọ báyọ̀ bẹ àwọn tí mo pa náà ká ní mo lọ balẹ̀ mi jẹ wọ́n sì tara ṣàṣà pé àpẹkọ̀ bóyá àwọn ẹni tó nókun ó sì lè gbọ́ràn pé bóyá kàn tẹ̀lé máa bẹ̀ gbà ìṣòro kò ṣe ọmọ ìyá àti bàbá ìmọ̀ lọ níjà pé ẹ wo ibi tí àwọn tán yọ̀gbọ̀n sí àwọn wà ẹ wo ibi tí ìbọn ti lọ bá rẹ̀ bẹ́ẹ̀ mo wà tí wọ́n ti pé ọmọ mo ti ṣe kinní yìí àwọn tó ń gbọ́dọ̀ jáde fún mi náà lọ́ọ́ ti lọ balẹ̀ wọn jẹ́ ìkanra máa kọ́ wà lára àwọn náà kí wọ́n ti balẹ̀ àwọn jẹ́ kó tó di pé báyìí mo tẹ̀sí wáyé pẹ̀lú àwọn ọ̀gá mi national pẹ̀lú àwọn ará ilé mi mo tiẹ̀ ti fọ́kọ̀. ó dà ṣebí nọ́mbà 2 ló wà báyìí nísìn. bẹ́ẹ̀ni. tó ti fìbọn pààyàn kan. bẹ́ẹ̀ni. tó bá dé nọ́mbà 1 so kí wàá ní tó fẹ́ máa ṣe tó bá dé nọ́mbà 1 rẹ. tí n bá ráyè bọ̀nu ilé tí wọ́n bá mú mi fún nǹkan báyìí ọgbẹ́ mi ni tí n bá ráyè bọ̀nu. tí mo bí òtí. ìyẹn òun náà ni tí n bá ti ráyè tọ́lọ́n bá ṣe tí n bá ráyè bọ̀nu ilé mi. tọ́wọ́n bá wá gbẹ̀mí ẹ̀ ń kọ́ tó wá dépò nọ́mbà 1 yìí. mo gbọ́dọ̀ súnmọ́ gbogbo nǹkan tó jọ bẹ́ẹ̀. súnmọ́ kí ni. n gbọ́dọ̀ súnmọ́ nǹkan cortis. ibi tí mo ń lọ gan nìyẹn o lẹ́yìn tó túmọ̀ sí pé bó bá bọ́nú eléyìí o tún lè bá wọn ṣe ẹgbẹ́ yẹn mọ́ rárá. ṣé o máa lọ pronounce ni àbí kí ló fẹ́ ṣe. wọ́n máa lọ sí gbogbo station àdúgbò wa mo jẹ́ máa lọ. ṣé wàá lọ demands ni. mo máa lọ station àdúgbò wa mo jẹ́ máa lọ sí ọ̀wọ̀n court pípé kọ́ jọ máa broadcast ara mi. wàá broadcast ara ẹ pé o sínú ẹgbẹ́ yìí mọ́ ó lágbára o kí wàá ní o tó fẹ́ lọ́dọ̀ ìjọba. tíjọba bá lè fojú àánú ẹ̀ wò lórí kò ṣẹ̀ṣẹ̀ kankan tó kéré ní iwájú òfin. tíjọba lè fojú àánú ẹ̀ wò ní o tí bá lè bọ̀ ní ilé tíjọba bá ti mú mi fún irú nǹkan bá ẹ̀kọ́ pa ní. gbogbo àwọn àpá tó wà lórí ẹ lọ́rùn gbogbo ẹ̀yìn kọ́ ṣé wọ́n àpá lè yín náà ni. ìwà àpá lè kọ́ mo sọ fún yín pé nígbà tí mò ń ṣe àwọn iṣẹ́ ọ̀kadà máa ń gbin máa ń lọ àdìtẹ́sẹ̀ ásídẹ́ǹtì mo rìn ní. ti gbogbo orí gbogbo ẹgbẹ́ báyìí kọ́ ásídẹ́ǹtì náà ni àbí nígbà tẹ́ lọ fa ọ̀dà kí lórúkọ ẹlẹ́ẹ̀kan sí. Mutiu ni orúkọ rẹ̀. Mutiu kí ni. Mutiu Abdulaziz. Mutiu Abdulaziz tí bàbá alias kí ni. Kìkìsẹ̀lẹ̀. Kìkìsẹ̀lẹ̀ lọ́tọ̀ni. Kìkìsẹ̀lẹ̀ lọ́tọ̀ni. then orúkọ ọ̀rọ̀ náà sọ̀rọ̀ náà ń pè ẹnu ẹgbẹ́ ẹyẹ. Otu. yàtọ̀ sí Otu. Number 2 náà. no ọmọ kọ́ lórúkọ tó máa ń pera yín
ìgbà tí wọ́n sọ mí dẹyẹ ni wọ́n fún mi kingfisher. Kingfisher so o tún jẹ́ yẹn náà o ṣeun thank you very much. Ẹ káàbọ̀ padà ṣe ìwà jàgídíjàgan báyìí kò da orúkọ burúkú náà lọ síbẹ̀ ló máa ń sọ ni wọn náà lè síbẹ̀ lẹ́gbọ́n nínú fọ́nrán ọ̀hún tó jẹ́ kó di mímọ̀ wípé látàrí ìwà jàgídíjàgan ọ̀hún látẹ̀yìnwá náà ló ṣokùnfà bí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ti ṣe rí i pé eléyìí nílò láti darapọ̀ mọ́ ilé tí wọ́n sì bá òun di ọ̀rẹ́ apàpàǹdodo kó tó di pé wọ́n lọ fi agídí mu láti darapọ̀ mọ́ ilé tí òun náà sì padà di ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún. Bákan náà ṣe òkèlè gbígbẹ tó ń ti àlàáfíà àwọn ni ó sàn ju wàrà báyìí lọ ṣe alágẹmọ tó ṣe bẹ́ẹ̀ tó ràn rárìn gan ikú ń pa ábílẹ̀ta sí ọpọlọ tó ń janra rẹ̀ mọ́lẹ̀ ẹ jẹ́ ká jáwọ́ nínú ìwà jàgídíjàgan ó náà lọ ṣokùnfà bí bàbá arákùnrin náà ti ṣe bẹ́ẹ̀ tó ti gbé gégùn ṣe ọlọ́run ọba ó mọ̀ọ́mọ̀ ṣàánú wa ni tó òun náà lè ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ àlàyé ọ̀rọ̀ náà la ṣe bẹ́ẹ̀ láti mú wa fún tàtijọ́ gbéyàwó tàtijọ́ yànnàná ìyá tó bá kọ sẹ́yìn náà ẹ má gbàgbé láti bá fi èrò tí náà sọ̀rọ̀ sí abala àríwísí bó bá ṣe rí létí yín gan-an kẹ́ bá fi opinion tí náà sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section torí ànímọ́ rí jù báyìí lọ ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́ àtúmọ̀ bá yín pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.